إكرمني أردنا بكوري يا من يخرج آدم من الجنة ورده ويا من تراجب والشفاء حسبي الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. This is Global Sounds Production. Ayé ilé o, ẹ̀dá ṣòro, ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé, ẹ̀dá ṣòro. Hasbi Rabbi, Hasbi Rabbi, Hasbi Rabbi, Hasbi Rabbi, Hasbi Rabbi, Hasbi Rabbi, Ya Allah. Ọlọ́run kò tó fún mi, ìwọ lágbára mi, ìwọ lálátìlẹ́yìn mi lórí bùkátà mi, ìwọ lálátìlẹ́yìn mi lórí ayé mi. Ayé ilé ẹ̀dá ṣòro, ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé, ẹ̀dá ṣòro. Ayé ilé o, ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe, ènìyàn ò ṣe gbọ́kànlé, ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe. Bánú sàn màmá bẹ́nìyàn sọ tòrójú lárí, ọ̀rẹ́ òdenu àwọ̀ fẹ́lẹ́ bolú àorígun àṣẹbí, ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe tòrójú lárí. Ọmọ aráyé burú, ẹnu tán fi ń pàdé ogun náà fi ń pàdé ogun o. Ayé o, ayé ló ń pani, ayé ló ń ṣe ni. ẹ kú lélà kó nílé o. Àfàyè àmọ́ kéèyàn àti bẹ́ẹ̀nu èèyàn tá a fi mú èèyàn tọ́rọ́tọ̀ lèèyàn ọ̀tọ̀ léèyàn lèèyàn rẹ̀ èèyàn lẹni tí ń dagbóru. ọlọ́lá tí lẹ́yìn. èèyàn burúkú tí òjì kẹ́mi àti ó sì ní àbíká ṣègbè àbíká sọwọ́ gbé Ẹdùmarè ọba láwùrà bí òní jẹ́ àpàdé wọn lójú ọ̀nà. Ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé, ẹ̀dá ṣòro. Orúkọ tèmi ni Taofik Shafii Ọlápàdé ọmọ bíi ìlú Ìbàdàn kó bọ́mọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ bẹ́ẹ̀ ni o. ọkànlé ọ̀rẹ́ mi sọ̀rọ̀. Bákan náà kì í nílé bàbá kámọ́ nílé ìyá mi lọ́mọ wọn nílùú Ìjẹ̀rò Èkìtì ilé àṣẹ̀ṣẹ̀ ó kún èyí mi ọmọ wọn nílùú Èdèrè. láàrí ọ̀rẹ́ òdenu àwọ̀ fẹ́lẹ́ bolú àorí. ẹgbẹ̀rẹ̀ ọ̀tẹ̀lẹ̀ tó bá a ṣe ń pa kan nìkan rú. ṣe tòró ẹgbọ́n ta ló yẹ ká gbẹ́kẹ̀lé nínú ayé yìí. ráyé burú ẹgbọ́n ṣé èèyàn rẹ wà bí àbí ò ṣe èèyàn rẹ. fi pàdé ogun. ẹ̀túngbọ́ o ṣé èèyàn aburú wà bí ò ṣe èèyàn aburú. ayé o, ayé wọ́n fẹ́ bí léèrè ǹjẹ́ mo dá àbí ń dá. ayé ló ń kẹ́ni. èèyàn náà bí rẹ̀ léèrè pé bá àwọn olólùfẹ́ léèrè ńgbà ní ò ṣe èèyàn rẹ láyé mọ́. ìmọ̀lẹ̀ ẹjọ́ ṣé mo dá àbí ń dá o. ènìyàn ò ṣe bẹ́ẹ̀ ni èèyàn ò ṣe gbọ́kànlé ojú ò ṣe fi mọ̀wà ìdá inú jìn bẹ́ẹ̀ ni múníkà òjá gbòòrùn àṣẹ ni àṣẹbí bẹ́ẹ̀ ni àní ìjẹ́ ni eré wà nù ayé. báralẹ̀ ẹ̀wọ̀n ẹ̀dín lọ polówó lè ṣé kí n tẹ̀ tó polówó náà dín fún yín nọ́mbà mi kẹ́ bá ń kọ́ ẹ bá ń ṣe ìbáǹtẹ̀ láì kẹ́ bá ń tẹ lọ́fẹ̀ẹ́ jó débi ètò ẹ̀kọ́ yẹ kó dé. sọ Ẹ̀dá ṣòro. fáǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà ayé àbẹ́yìn tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ilé iṣẹ́ wa. ìfẹ́ nọ́mbà tẹ́ máa pò wá sí náà ní +23326087860. ọ̀rẹ́ mi máa fi inú wé +23326087860. láyé ń fẹ́. tàbí kẹ́ pè wá sí +2335019327336. Ẹ̀dá ṣòro. yàrá-bí kò sẹ́yìn tẹ́ pè wá sínú méjèèjì náà ẹ lè WhatsApp wa lórí ẹ̀ +2335019327336. táwa ṣégbìn ọ̀tẹ̀lẹ̀ tó tá à ń ṣe lọ́wọ́ Ọba tó- ìyẹn nọ́mbà yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà yín àbẹ́yìn tẹ́ fẹ́ darapọ̀ mọ́ wa àbẹ́yìn tẹ́ ní àkíyèsí kan tẹ́ fẹ́ pè wá sí àbẹ́yìn tẹ́ fẹ́ ní àwọn nǹkan tá a lè máa ṣe ní iṣẹ́ wa tó tún lè mú wa lọ sókè tá a jẹ lòkè papọ̀ bẹ́ẹ̀ ni torókè lè mú un sí àníjábọ̀ òkè láàmú lọ. yàda fún ẹ yóò mọ̀ pọ́pọ̀ ẹyẹ tí ń rìn lójú sánmà ọmọ èèyàn afẹ́ wù wọ́n bíi kẹ́yẹ ó jábọ́. Sounds bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ẹja tí ń bẹ ń sàlẹ̀ omi náà ọmọ èèyàn afẹ́ gbìyànjú àti yọ sókè. bẹ́ẹ̀ kó ṣe yan fanda nínú gbọ́ ọmọ èèyàn afẹ́ mu wálé kán máa mú un sí àbí kan fi sata sẹ́nu. ọmọ aráyò ní rèmi àti ẹmu. hasbunallahu wa ni'mal wakil ni'mal ẹ gbọ́ amadé náà pinnu ẹja lọ polówó iléeṣẹ́ wa náà ìpolówó tẹ náà làgùnmọ̀ òwò mọ̀ ń bọ̀. Ayé ilé o, ẹ̀dá ṣòro. Ènìyàn ò ṣe ọ̀rẹ́ wa. lórí Ká Rédíò oríṣi ètò láàmú mú wá fún yín ẹ̀dẹ̀ mọ́ gbádùn wa dáadáa. àjànàkú kọjá àmórí nǹkan fìdí bá a bá rẹ ní ká sọ pa àárẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ sí hajj tàbí umra iléeṣẹ́ Al-Barakatu Lillahi ní kẹ́ ẹ bá lọ iléeṣẹ́ tó kà màmá iléeṣẹ́ tó yọrantí iléeṣẹ́ tó ṣe é fọkàntán bá a bá wọn lọ sí hajj tàbí umra
ẹ ó ṣiṣẹ́ yín láṣẹ ìpèrèpèrè òtẹ́ẹ̀lì tó súnmọ́ kàábà lè máa dé sí ẹ ó bá wọn àfáàgbàgbà pàdé níbẹ̀ tí wọ́n máa bọ̀rọ̀ ọlọ́run bọ̀ wá ìdánilẹ́kọ̀ọ́ tó péye tí ó mú ìrọ̀rùn bá wà nílé iṣẹ́ wọn gbogbo àwa tá a fẹ́ lọ sí àjọ ọdún yìí ààyè wà fún wa láti sanwó wa sílẹ̀ tàbí àwa tá à ń gbèrò pé ọdún tó ń bọ̀ la fẹ́ lọ sí hajj kọ́lọ́run kó kà wá yẹ àǹfààní wà fún wa láti sanwó wa sílẹ̀ léyìí tí ó fi mú ìrọ̀rùn bá wa alibarakatu nílá ìwọ àjákèjádò àgbáláyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Kumasi Kasua Bolitanga Burkina Faso Togo ni títí tí ó fi dé ìlú Ghana ẹ má wulẹ̀ dààmú jìnnà ẹ tara ṣàṣà máa bọ̀ sí ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní ìlú Ghana Ghana ọ́fíìsì wà ní Jayo East Legon adjacent to Jayo Central Mosque Medina branch Medina taxi rank opposite Ecobank head office wọn wà ní suite 2 Olomore housing estate Abeokuta Ogun State Lagos branch ó wà ní shop 31 Abraham Adesanya shopping complex Onípànù Ṣómólú Lagos Ìjẹ̀bú-Òde branch ó wà ní SA Awoyelu Street off Ibadan Garage beside Health Center Dogbo Ìjẹ̀bú-Òde Ogun State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè Ghana number sórí +233 556 933 392 tàbí kẹ́ ẹ pè +233 235 592 071 ẹ tún lè pè sórí +233 555 703 356 tàbí kẹ́ ẹ pè +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 Nàìjíríà ẹ̀dá ṣòro. ọ̀rẹ́ mi máa fi inú wénú. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ìfẹ́ gbìnrin ọ̀tẹ̀lẹ̀ tó bá sí ń pàkan nìkan rú látẹnu ọmọ yín àbúrò yín o Taofik Muhammadu Shafi'i ọmọ bíbí Ọlápàdé ọmọ jẹ́ ilé bàbá tó bí mi lọ́mọ. tó la musa. aládùn ilé sórí ètò yín ètò wa ìgbìnrin ọ̀tẹ̀ lórí kan ní Kaya TV àti mọ́ fúnra wa lọ́gbọ́n àti mọ́ mú kan méjì mẹ́ta tí fi máa ń jọra wọn tó ká fi máa ń pọ̀ jàǹtìrẹ rẹ̀. yusufu. ẹgbọ́ ìlà rí gbọ́ kí ló ń lọ kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ẹ já wa sí ẹrẹ́ wọn sí ẹgbẹ́ wọn débẹ̀ ẹjọ́ go tabariye ẹjọ́ go viral àǹfààní èyí tẹ́ bá fẹ́ polówó iléeṣẹ́ ẹ̀súnmọ́ iléeṣẹ́ Kaya TV Kaya Radio ìsúnmọ́ ni là ń mọ̀ ṣe ẹni bẹ́ẹ̀ ni ibi kan jọra wọn ọ̀rọ̀ kan jọra wọn ibi kan jọra wọn ó yẹ apá ó pọ̀ níbẹ̀ iléeṣẹ́ Kaya TV náà ni torí pàdé tí ń bẹ lórí ẹ̀ kí ni òjò tẹyẹkẹyẹ o bẹ́ẹ̀ ni ọlọ́ba náà ló borí ẹwà àfápùkọ tiwa àbíká ló bu fáwòkù àwòkọ́ náà ní tiẹ̀ torí kó ló burú lónìí kíni oh God kí mẹ́ máa kí ẹjọ́ máa go viral ayé ilé. ẹ̀dá ṣòro ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé ẹ̀dá ṣòro. aspirọ̀bì. a ní ẹjẹ́ ń kí ọlọ́run ọba mi ọba tí ò pa ni ọba tí ò sẹ́ni ọba tí ò ma ni ọba tí ò já ni ọba tí ò kí ọba tó ṣe pé ó ma ni kò kàn yóò máa mọ̀ ọ́ yóò dẹ̀ máa rí ọ yóò máa gà ọ́ ọba tí ò mọ̀ fún ọ tó tún máa kì ọ́ tó tún máa sọ bó ṣe máa ṣe ọba tí ò sọkùnrin kò sóbìnrin ọba olówó ọba ọlọ́lá ọba oníyì ọba ẹlẹ́yẹ ọba tí ń pa ni ọba tí ń mọ ni ọba tí ń yin ni kábíyèsí ọba àlàó àbí ayé ilé. ayé ilé. ẹ̀dá ṣòro ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé. ọba tó já mẹ́yàn tí máa ń yanni níyàn ọba tó já mẹ́yàn tí ń pani ọba tí ń dúró tẹni tí ń dúró tì í ọba tí ń gbẹ́ni tó fẹ́ gbẹ̀yàn ga tó máa gbé ga ọba tí máa ń rọ̀ tá ńlẹ̀ tó bá fẹ́ rẹni sí ọlọ́run ọba ńlẹ̀ ọba tí kì í fẹ́ kí wọ́n pani tó ìpàwọ̀ èèyàn máa fẹ́ pani ọba tí máa ń sọ ni tí máa ń fojú ọ̀tá hàn kábíyèsí ọba láwùrà bí ayé ò ní rí mi mú kò ní rí gbogbo wa mú ẹ bá ń sàmì ẹ̀sẹ̀ ayé lè. denu àwọ̀ fẹ́lẹ́ bolú àwòrígun ọ̀sẹ̀ bí ọ̀rẹ́ mi sọ̀rọ̀ àṣẹ. ọba tó fi ìwé méjì sínú ayé oníwèé méjèèjì ó mọ̀ sàlàyé pé nínú wa ìkà ń bẹ nínú wa ó ní nínú wa ẹ̀hún àṣẹ gbẹ́kẹ̀lé ònìkan ní ká gbẹ́kẹ̀lé ọba tí ó mọ̀ sọ fún apọ́nà rèé tó mọ̀ sọ fún apẹ́lẹ̀ yìí sọ̀nà ọba tó já désù mà pé ní wọ́n já dá Sètánì mà pé Sètánì ó máa sìn lọ́nà kó olójú ọ̀nà o ọba tí ò fẹ́ ká kú táwọn èèyàn sẹ́ ń pa wá ọba tó tún mọ yọ̀ǹda báwọn èèyàn pọ́n fẹ́ pa á tún ní yọ̀ǹda fún kó pa tó bá wá sáré bẹ́ẹ̀ lọ́wọ́ ọba dáadáa pé mọ̀jà yóò rí mi mú ọlọ́run á ní ẹ lè rí mọ́ ti pè mí kó tó pè mí láfi lẹ́yìn tẹ́ ń bẹ lọ́wọ́ ẹ máa bẹ lọ́run dáadáa ó lè bá fẹ́ lọ kólé àmọ́ sọ pé lọ́run jẹ́ ìrìlẹ̀ ikó ṣùgbọ́n tó nílé bá ti ṣàdúrà síwájú tó dáàbò tó nípọn tó fi bolé ara rẹ̀ kó tó débẹ̀ tábí onílé bá ti gbà síwájú tó lè bẹ́ẹ̀ ló lè ò ní rí nǹkan kan kó ọlọ́run á ló ní onílé ti pè mí kó tó pè é. èèyàn sọ ẹ̀dá ṣòro ìfẹ́ àlejò. ayayaya ẹgbìnrin ọ̀tẹ̀ lètò bá
a sì ń pa kan nìkan rò. ìfẹ́ níjú mú ń pa ni. nínú kókó ń ta fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni. ọ̀rẹ́. kókó ń ta fẹ́ sọ̀rọ̀ lé lórí náà ni pé èsúró ti pàdídà. ó ti wá ń lájà o. láyé ń fẹ́. ẹgbọ́n ta ló ṣe é gbọ́kànlé nínú ayé yìí. dúlárí ọ̀rẹ́. ẹ ti ẹ̀dùn ó ná láàrin ọlọ́run àtẹ̀yàn ta ló yá agbára lé gan. ìṣòro mọ̀ lágbára owó ọmọ èèyàn fẹ́ gbára lọ́lọ́run ọba ń gbà àtijọ́ àti mú lóun kálukú lọ ń gbára léèyàn. kábíyèsí o. kọ́lá Yusufu. ṣùgbọ́n títí náà ẹ̀yà bá dúró tọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n bó padà dúró tí ó. ẹ gbọ́ sódà ká máa gbìyànjú sá ká máa ṣáájò. sọ́nà tún wá ní ká tún lọ máa ṣáájò báyìí. ẹ wá máa béèrè tẹ́ bá fẹ́ ṣáájò. ẹ fẹ́ lọlé pásítọ̀ àbílẹ̀ àfọ́ àbílẹ̀ adáǹṣe. ẹ wá béèrè dáadáa torí tó bá fẹ́ lọ jẹun nílé olóúnjẹ. ọ̀ranyàn ni ó dùn lérè pé mo fẹ́ jàmàlà. sẹ́ẹ̀ ní gbẹ̀gìrì àbẹ́ nílá àbẹ́ ẹlẹ́fọ́ àbẹ́ ẹlẹ́gùsí. kí ló dé táwọn èèyàn máa ń fẹ́ lọ rajà lọ́dọ̀ àwọn àfọ́ àtàwọn pásítọ̀ àtàdáǹṣe táwọn ní bèrè pẹ̀lú ọjà wulẹ̀ nínú. àwọn onímọ̀ nínú sí i. This is Global Sounds Production. lópin ìgbà tó bá fẹ́ wọ mọ́tò tó fẹ́ lọ sósòdì láti Òṣòdì lọ sí kíni Ajégúnlẹ̀ owó béèrè pé mọ́tò bí ìbò ló ń lọ ọ̀nà ìbò ló fẹ́ gbà sọ́nà Òṣòdì ni àbọ̀nà Mọ̀ṣí àwọn yóò sọ fún ọ pé Òṣòdì làwa ń lẹ o èyí tó bá fẹ́ gbé láti Ajégúnlẹ̀ bóyá ó níbi tí ó yà sí nígbà tá a ti ní àǹfààní àti béèrè lọ́wọ́ onímọ́tò pé ìbò la fẹ́ yà sí onímọ́tò sọ fún ọ pé Òṣòdì straight tó o bá ti béèrè tó o kàn gbọ́ Òṣòdì àbò kan gbọ́ pé ó ń lọ sí Kẹjà ó ṣeé ṣe kó ọ̀nà Kẹjà ni wọ́n fọkàn sí kó jẹ́ pé ọ̀nà bòmí ni ó gbà wọ Kẹjà ọ̀ranyàn ni ó fún ọ kó o béèrè pé ẹ dákun o sìmẹ́ǹtì mo ti fẹ́ so sọ́nà sìmẹ́ǹtì lẹ́gbà Òṣòdì sìmẹ́ǹtì mò ń lọ o bẹ́ẹ̀ ni bó o bá béèrè yóò gbé ọ lọ bòmí àmọ́ láǹfààní ká béèrè gbogbo ọ̀la máa ń béèrè lọ́wọ́ àwọn onímọ́tò aláǹfààní ká béèrè ní olóúnjẹ náà pé ẹ̀gúsí mo fẹ́ ìfẹ́ lá tá a bá fẹ́ jẹun aláǹfààní ká béèrè oúnjẹ tó wù á pé jọ̀lọ́ọ̀fù ni mo fẹ́ jẹ mi jẹ Ghana jọlọf Nàìjíríà jọlọf mo fẹ́ jẹ lópin ìgbà tá a láǹfààní rẹ̀ tá à ń béèrè bẹ́ẹ̀ kí ló dé tá a máa bè lọ́wọ́ àwọn àfọ àtàwọn adáǹsẹ àtàwọn oní pásítọ̀ tá a máa ń lọ ṣáájú lọ́dọ̀ wọn. màá rà pé tẹ́ ẹ fẹ́ ṣe mí ẹgbọ́n irú èwo ni o. mo tán fi pàdé ogun náà fi pàdé ogun ayé o. bẹ́ẹ̀ ni tá a bá fẹ́ fẹ́yàwó ìyàwó tá a fẹ́ fẹ́ ń kálukú mọ̀ ní plan mọ́nì. sọ ó mọ̀ wípé ó ka bọ́jẹ́ẹ̀tì tó bá fẹ́ fẹ́yàwó iye ọkọ mi ìyàwó mi èmi fẹ́ bímọ mẹ́ta o ìyàwó lè sọ fún ẹ pé ọkọ lòún fẹ́ bí tí bọ́jẹ́ẹ̀tì yín ò bá pé dáadáa ọ̀rẹ́ ó sọ fún pé ìyàwó lè sọ pé àwa tọ́jú mi dáadáa o à ń ka bọ́jẹ́ẹ̀tì ká tó fẹ́ ra wa wà á tọ́jú mi dáadáa wà á ṣe gbogbo tó dáa fún mi ara bọ́jẹ́ẹ̀tì náà ni oúnjẹ inú ilé ńkọ́ wà á ṣe fún mi ara bọ́jẹ́ẹ̀tì náà ni lópin ìgbà tá à ń béèrè lọ́wọ́ ara wa ń tá a fẹ́ ṣe fúnra wa ń tó yá ṣe fúnra wa ká tó fẹ́ ra wa kí ló tà máa béèrè lọ́wọ́ àwọn àfọ àti pásítọ̀ àtàdáwọn dáǹsì wípé ẹjọ́ kan ló àjò wò lẹ fẹ́ ṣe fún mi. ayé ń fẹ́ ìfẹ́ níjú bọ́mọ́. ẹgbẹ̀rẹ̀ ọ̀tẹ̀lẹ̀ tó bá a ṣe ń pàkan nìkan ń rú o èsúró ti pàdídà ó ti ń lájẹ́ báyọ̀ ẹ̀gbọ́n tí mo gbèdé kéńgbé àkàrà ìbò. ayé ń fẹ́ ṣe bójú lárí. ẹjọ́ ẹ bá mi ṣe ẹ bá mi tẹ̀lé ìkẹ́ ẹjọ́ níbẹ̀ jókòó tabari yé ẹjọ́ go viral ẹ bá mi tẹ̀lé ìkẹ́ ẹ bá mi ṣe kíni bẹ́ẹ̀ ṣe ń ṣe ìyá amúṣẹ́yá ni ẹ má dáwọ́ ọṣẹ́ dúró o àwọn ò pé kólókó mọ́mọ́ roko bẹ́ẹ̀ ni a ò dẹ̀ sọ pé kólódò mọ́mọ́ rodò amúṣẹ́yá nílé yẹ káyà ti fi káyà rè dùn ó viral èkó. ìjà sórí iléeṣẹ́ tiwa panilẹ́rìn ni kì í panilẹ́kún agbẹ́nika ni kì í rẹ nílẹ̀ afanisókè ni kì í yọ ní bàtà sílẹ̀ afúnilóúnjẹ ni kì í bèbí pani amúnúdùn ni kì í ṣe amúnúbàjẹ́ bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Kaya TV ni ẹ máa sún ẹ ṣe àdúpẹ́. ìjà wà ọ̀dọ̀ o wàyà ló ń dọ́ra yóò bọ̀ wọ́n ṣọ́fọ́. sórí ìwọ tó bá fẹ́ fẹ́yàwó àbí wo obìnrin tó bá fẹ́ fọ́kọ tó o bá bẹ̀rẹ̀ bọ́jẹ̀tì látọ̀ a máa ń kọ bọ́jẹ̀tì náà bá a bá fẹ́ pe ọmọge tá a fẹ́ fẹ́ náà bọ́jẹ̀tì gbọ́dọ̀ wà ń bẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ pé sẹ́ fẹ́ fẹ́ mi nàbẹ́ fẹ́ yàn mí lálẹ́ ṣé kájọ gbéra wa ni àbí kájọ ṣe kínní sórí tó o bá ti bèrè irú nǹkan bẹ́ẹ̀ ìyàwó ló fẹ́ àbí kẹ́ tẹ̀yàn ra ń jẹ kẹ́ ẹ jẹ lọ ọkùnrin náà fi sọ fún wa yí pé kéèyàn tó ṣe nǹkan yẹn wọn ń bèrè kéèyàn tó ṣe obìnrin tó fẹ́ yàn jẹ àtọkùnrin tó fẹ́ yan obìnrin jẹ tẹ́ ẹ bá ti ra yín ìpínra yín ìsúnmọ́ra yín ó ti jẹ́ ẹ̀mọ́ wípé ẹjọ́ fẹ́ yọra yín jẹ ni bẹ́ẹ̀ nígbà tí bọ́jẹ̀tì yẹn wà táwọn nǹkan yìí ṣẹlẹ̀ láàrin wa túlẹ̀tì wa máa ń délé àwọn àǹfà ilé pásítọ̀ ládàánsẹ́ táì béèrè pé ájò tí mo fẹ́ ṣe rèé kí lẹ fẹ́ bìbí rẹ̀ kí lẹ fẹ́ ṣe ní a máa ṣáájò ṣùgbọ́n ètò pàwọ́lá yìí tí ó bá yẹ wa jẹ nìkan máa ṣe ẹ máa béèrè pé irú kí lẹ fẹ́ lò fún mi. alẹ́ sùúrù ti pàdídà ó ti ń lé kíni ó ti ń lé
ẹ̀rọ ti ń lájà o èsù ló pàdíjà ló bá ń lájà. ọ̀rẹ́ mi sọ̀ra. sórí gbogbo wọn tó bá fẹ́ gbìyànjú ìṣẹ́jú díẹ̀ mo fẹ́ fi ṣe program tí mo fẹ́ fi ṣe sórí ètò mi tún pọ̀ nílẹ̀ jaburata. wọ́n ti arákùnrin kan mọ̀ ní o ó lè tó Egbìnrin Ọ̀tẹ̀ tèmi ọ̀kan ṣẹlẹ̀ ní Nàìjíríà ọ̀kan ṣẹlẹ̀ ní Ghana ṣe mọ̀ wípé ohun tó bá ń lọ nínú ayé làwa fi ń sọ̀rọ̀ ká lè bá àkọ́ra wa lọ́gbọ́n ń bẹ̀ ní sórí gbogbo ẹ̀dá tó bá lòun mọ̀wé jù ẹ sọ fún pólódo ni ẹ ń bá lòun mọ kéwú jù ẹ sọ fún pólódo ni ẹ̀dá tó bá lòun gbọ́n jù ẹ sọ fún ipò kò gbọ́n nǹkan kan torí pé ìṣẹ́jú kan láàrin èékánná àti tó máa dojú ẹ̀ bolẹ̀ ń sìn mo fi ń yọ wípé kò bá yó kó dakùn rẹ délé kò bá yó kó pánú kò má ṣe kùn bẹ́ẹ̀ torí gbáyé gbẹ̀gẹ́. ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé ayé ṣòro ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé o. ayé ilé o. nínú gbogbo ohun tó ń bẹ nínú ayé tèmi mọ̀ tí ò sí tí ò ní jákàn látẹ́kínú tún mi rámọ́tì láì tọ́lọ̀ ń sọ má ṣe jákàn pé kàmùnápò ò ní soríire ọba tí èyí disappoint èèyàn ọba tó ṣe pé tó o bá yẹ kó o ní nǹkan tó o bá ní káwọn ẹgbẹ́ rẹ ní tí àsìkò rẹ ètò ni àbí tó o bá ba nǹkan náà jẹ́ àbí tó o bá yẹ ẹnìkan jẹ́ àbí tó o pẹ ẹnìkan lẹ́kún ló lè fa sábàbí oore tọ́lọ̀ ń ṣe fáwọn èèyàn kan kó má ṣe fún ọ torí pé gbogbo wa lọ́rọ̀ máa fún lówó ó pọ̀ jù àwọn lọ ní ẹjẹ́ ìdí ń já yín sí gbogbo wa ní bílọ́níà gbogbo wa lọ́lọ́mọ gbogbo wa la máa kọ́lé ṣùgbọ́n ọ̀rọ̀ ilé ayé yìí dà gẹ́gẹ́ bí step ni àwọn step kan wà middle àwọn step kan wà nsàlẹ̀ àwọn step kan wà lókè tobacco and tobacco àwọn gbèsè kan lórí ẹyọ kan ni sọ́rọ́ àwọn step tó wà lókè bẹ́ẹ̀ bá dé sàlẹ̀ bẹ́ẹ̀ bá gbéra láti sàlẹ̀ ẹ̀ lè dókè owó tó wà lókè tó ti wà lókè náà ó ti níbi tó ti ń babọ̀ kó o tó dé step tó wà lókè bínú ayé ṣe rí nù bẹ́ẹ̀ ni àwọn kan fóúnjẹ wọn sáàárọ̀ àwọn kan fi sírọ̀lẹ́ àwọn kan fi sọ́sàn àwọn kan fóúnjẹ wọn sọ́dọ̀ obìnrin àwọn kan fóúnjẹ wọn sọ́dọ̀ ọkùnrin àwọn kan ó ṣiṣẹ́ kan tó lówó àwọn kan ò ní ṣiṣẹ́ kan tó lówó àwọn kan ó máa sọ̀rọ̀ lówó àwọn kan ò ní sọ̀rọ̀ wọn máa lówó àwọn kan ò ní ṣiṣẹ́ wọn dẹ̀ máa lówó àláyé ìgbẹ̀gẹ́. This is Global Sounds Production. ayé ilé o. Tálẹ́ lọ́mọ yìí pé kádàrá Nàìjíríà lè yí padà síbi tó ṣe wà tẹ́lẹ̀. Ṣebí wọ́n máa ń sọ pé gbogbo ẹni tó bá kàwé bàtà rẹ̀ ó rò kókó ń kà ní. Lọ́wọ́ tá a wà yìí. Ẹni tí ò kàwé gan bàtà rẹ̀ ń ró korónkórónkóró ń kà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kàwé gangan ló ń wọ́ kẹrẹrẹ ńlẹ̀. Kí ló dé tí kádàrá ìwé wá yí padà tó wá di tó dà? Ẹ gbọ́, ẹ mọ̀ jẹ́ a máa fẹnu ba iṣẹ́ tẹ́nìkọ̀ọ̀kan bá ti ń ṣe jẹ́. Gbìyànjú tó bá mọ̀ tí ó gbé ọ̀gá. Ó ṣe ṣe pé ìtàn fẹ́ fi ọ́ sí òní gbé ọrìn. Bẹ́ẹ̀ tó mọ̀ yẹn máa gbé ọrìn. Tó bá ti dáa tí ò pààyàn lẹ́kún. Continue. Sórí ìwé ń gbìyànjú lóòótọ́. Nítorí pé general language nìwé. Ó yẹ ká mọ̀ ìmọ̀ ni. Bẹ́ẹ̀ náà lẹ̀kọ́ tó bá ní. General work náà níṣẹ́ tó bá ń ṣe. Ní tó kàn níbẹ̀ náà ní kókó ṣe kí ni kó polish kó jẹ́ kó wà òkè dáadáa. Níbi tó bá fẹ́ gbé dé kó gbé débẹ̀. Ṣùgbọ́n bò bá kàwé pọ̀ tiẹ̀ ká díẹ̀. Tọ́ bá ní how are you sọ pé I'm fine. Where are you from Nigeria? What's your name? My name is Taofik. What do you want? I'm looking for a job. Try to speak small to know how to conversation between you and your friend. Ìjẹun sókè jọ. ọ̀rẹ́ òdenu àwọn fẹ́lẹ́ bonú a ò rí kún wá ṣebí ọ̀rẹ́ mi sọ̀rọ̀ àṣẹ. ó fi ń yé yín pé àwọn bàbá wa tó ti síwájú Aráyé. kàwé wọn dẹ̀ méèkì ẹ̀ wọn àkọ́ṣẹ́ wọn dẹ̀ méèkì ẹ̀ ìgbà tí wọn nu ìgbà tí wọn ní ká kàwé asọ̀wé dogun asọ̀kẹ́wò asọ́dì nǹkan aṣọ iṣẹ́ owó nínú asọ́dì ọ̀ràn yẹn à ń ṣe lóòótọ́ ṣùgbọ́n gbàtígbà tí wọ́n á dé ńkọ́ àwọn kan tẹ̀ kàkú ti padà wá ń dọ́ lọ́lọ́ báyìí wọ́n lẹ́ni tó ń kọrin wọn lọ́lọ́dọ̀ ni àwọn tó ń gbá bọ́ọ̀lù wọn lọ́lẹ̀ ni àwọn tó ń mẹ́kọ̀ọ̀pù wọn lọ́lẹ̀ aláṣẹ́wó ni wọ́n gbogbo àwọn tẹ́ wá pè lọ́lẹ̀ ẹjọ́ wọn wá dológo lẹ́ni ẹ̀yìn tó wá kàwé ńgbà yẹn ńkọ́ ó wá dà ìdí pé ìwé ìwà jẹ̀ nǹkan mọ́ kéwùgùn fẹ́ jẹ̀ nǹkan mọ́ báyìí iṣẹ́ wọ́gùn wá fẹ́ lẹ́nu mọ́ knowledge àti brain nǹkan tá a gbé wá látọ̀ ló wá mẹ́kẹ̀ ẹ̀ gbọ́ mi yé ẹjẹ́ á máa ṣe nǹkan tó ṣe yí pé tá a bá ti mọ ìmọ̀ ẹyọ kan ẹjẹ́ á gbìyànjú ká tún lè tá a tún ní tá a nídìí ká mọ̀ mọ́ ó ṣeé ṣe kó ṣe pé ìtò nídìí yẹn gangan yóò gbé ga sókè bẹ́ẹ̀ ni a máa wá bẹ́ẹ̀ ńgbà mí torí ìtawà ń ṣe lọ ìgbà wa náà mọ̀ pa máa ṣe ayé le. ẹni máa fi inú wẹnu ẹ̀dá ṣòro. ìfẹ́ ojú láyé ń fẹ́. Ẹgbìnrin Ọ̀tẹ̀ lètò bá a ṣe ń pàkan nìkan rú àní bó o bá fẹ́ ṣe ájò máa bèrè lọ́wọ́ ẹni tó fẹ́ ṣájò pé bó o bá sọ ohun tó fẹ́ ṣe àní ẹ má gbìyànjú o ó ń kálukú ń gbìyànjú àwọn tó ń gbá bọ́ọ̀lù ń gbìyànjú sí ọmọléèwé ń gbìyànjú sí oníṣẹ́ ọwọ́ ń gbìyànjú sí gbogbo àdúrà náà ni èyí tí ó pọ̀ lára àbẹ̀yàn lára àbáwọn ẹbí rẹ lára àbójọ ọ̀la rẹ lára ni o mọ̀ ṣe Ọlọ́run ní ẹ gbìyànjú ni ọ̀njáde wájàdà ẹni tó bá gbìyànjú àárín tó ń wá èyí tó fi ń burú jù náà ni pé kéèyàn ó
má ṣe nǹkan kan gbìyànjú ṣùgbọ́n gbogbo tó bá ṣe láyé má jẹ́ ó pọ̀ lára má jẹ́ ó pèèyàn kan lára má jẹ́ ó pa ìrandíran rẹ lára ọmọ ọlọ́mọ má jẹ́ ó pa lára àní èsúrú pàdídà òun lé ajá lè tó tèmi lórí ètò Ìgbìmọ̀ Òtẹ̀ ẹnì kí n mo gbé wá. Hasbunallahu wa ni'mal wakeel, ni'mal mawla wa ni'man nasir. Mo kí bàbá wa ọmọ ọlá ẹ̀ṣẹ̀ àdúgbò o sọ́wọ́n yá kú iṣẹ́ tèmi Ìgbìmọ̀ Òtẹ̀ lè tó tá à ń ṣe lẹ́yìn bá ń ṣe ẹ̀. ìgbẹ́kẹ̀lé ẹ̀dá ṣòro. àní bàbá kan ni o ó lówó lọ́wọ́ níwọ̀nba díẹ̀ ó wá lóun wájú olóṣèlú ni ọ̀kan wà nílùú Nàìjíríà ọ̀kan wà nílùú Ghana ń bí. Ọlọ́run tó tó fún mi. ṣùgbọ́n mi ní dárúkọ wọn ó kálukú ó máa wo àdúgbò rẹ̀ wò kó máa wò àbí kó máa wòra rẹ̀ wò. arákùnrin yìí lówó níwọ̀nba olówó á fẹ́ jẹ́ kóun ó jẹ́ olóṣèlú ńlá olóhùn fẹ́ jẹ́ olórin ní ńlá olóhùn fẹ́ jẹ́ gbajúmọ̀ nínú àwọn òṣèré olóhùn fẹ́ jẹ́ ẹni tó máa jẹ́ olórí láàrin àwọn tó ń gbá bọ́ọ̀lù olóhùn nìkan lòun fẹ́ jẹ́ èèyàn olóhùn nìkan lòun fẹ́ràn nínú àwọn pìrìsẹ́ńtà olóhùn nìkan lòun fẹ́ràn nínú àwọn tó ń dirun olóhùn nìkan lòun fẹ́ràn láàrin àwọn tó ń mẹ́kọ̀ olóhùn nìkan lòun fẹ́ jẹ́yàn láàrin àwọn àfáà olóhùn nìkan lòun fẹ́ jẹ́yàn láàrin àwọn pásítọ̀ láàrin àwọn dáńsọ́ ní nàmbà wà lòun fẹ́ jẹ́ wọn ní ó ní sùúrù onírárá sùúrù mà ti pàdídà ó mà ti ń lajá o. àwọn fẹ́lẹ́ bonú a ò rí kún ọsẹ bí ọ̀rẹ́ mi sọ̀rọ̀ àṣẹ tòró gúlárí ọmọ aráyé burú ẹnu tó fi pàdé ògùn náà fi pàdé ògùn o. arákùnrin délé Adams lóòótọ́ ó délé àwọn àfáà ó délé pásítọ̀ gbogbo wọn ni wọ́n ń sọ pé kó ṣe sùúrù nípa ìwọ̀nba ṣẹ́ tó ń ṣe tó mú owó níwọ̀nba wá fún yín kó rọra máa lò ó díẹ̀ bẹ́ẹ̀ ó dìgbà tí ọdún mẹ́wàá bá kún ọjọ́ orí rẹ̀ kó tó di wípé yóò bọ́ sí stẹ́ẹ̀pù tó ń fẹ́ yẹn item tó máa bọ́ sí stẹ́ẹ̀pù tó máa bọ́ sí lẹ́yìn ọdún mẹ́wàá owó rẹ̀ máa di dọ́bù torí pé bọ́lọ̀ ń ṣe kọ kádàrá rẹ̀ ni bàbá yìí sọ wípé òun fẹ́ gbàpò tí ìbò lọ́jọ́ tó ń bọ̀ òun fẹ́ jẹ pírẹ́sidẹ́ǹtì òun fẹ́ lówó òun fẹ́ jẹ́ ògo láàrin àwọn àfáà láàrin àwọn olórin òun fẹ́ jẹ́ nàmbà wán láàrin gbogbo ẹ̀hún nìkan lòun sáfẹ́ kó òun jẹ́ nàmbà wán ẹ mọ̀ yí pé ó ní ìrànlọ́dà àwọn èèyàn tó ń ṣiṣẹ́ fún wa àwọn pásítọ̀ àtàwọn àfáà kọ̀ wọ́n láwọn ò ní ṣe fún torí pé nǹkan tó ń fẹ́ nǹkan mọ̀já òun sẹ̀wájú ọlọ́ ó gbọ́dọ̀ àwọn míì lọ ó tún lọ́dọ̀ àwọn adáǹṣe àwọn kan kọ̀ ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní àwọn kan gbà arákùnrin mọ̀ lọ ṣiṣẹ́ tó ṣe ó ṣiṣẹ́ yìí owó dé jaburata ó ní wọ́n ń pè lọ́tún ó ní wọ́n ń pè lọ́sì ó ní nǹkan ó lówó ó ra mọ́tò ó fẹ́yàwó ó ní nǹkan jaburata. lówó táwa. ṣùgbọ́n gbà tí bàbá yìí pé 60 70 ó fẹ́ wọ 65 go to 70 ọmọ márùn tí bàbá yìí bí gbogbo ọmọ márùn náà jẹ́ ìjà wèrè lẹ́ẹ̀kan náà. Allahumma ya ìyàgò yìí. gbogbo àwọn ọmọ márùn ya wèrè wọ́n wá ya wèrè débi wípé àwọn obìnrin tó wà ń bẹ̀ náà ya wèrè wọ́n wá ń bèrè pé kí ló jẹ́ bàbá yìí láàrin ìjọ táwọn ọmọ yìí bẹ̀rẹ̀ sí ya wèrè tí kádàrá wọn yí padà ọlá bàbá yìí lọlẹ̀ gbogbo ohun tó ní pátápátá àdánwò dé ìrònú wá dé sí bàbá ayé wa mọ àṣírí tó wá ń gbogbo ìrìn àjò tó wá rìn pátápátá gbogbo ẹ̀ ló padà wá tú ṣùgbọ́n o ìrònú àwọn ọmọ márùn-ún sí mẹ́fẹ̀ẹ̀fà sí méjèèjì sí mẹ́jẹ̀ẹ̀jọ sí mẹ́sẹ̀ẹ̀sán ló mọ̀ padà pa bàbá yìí ẹgbọ́ kí làǹfààní tó wá o. èsúrò ti pàdídà ó ti ń lájá ohun tí wọ́n ní wọ́n fagídí wá òun náà ló ti fagídí wá ohun tí wọ́n ní wọ́n fagídí fà òun náà ló ń fagídí fà gbogbo àwọn ọmọ tó bí pátápátá ọmọ mẹ́jẹ̀ẹ̀jọ bẹ́ẹ̀ ni mẹ́wẹ̀ẹ̀wá ogógún gbogbo ẹ̀ náà yàwé òótọ́ ọ̀rọ̀ ni tí mo sọ ìtàn tí mo rí ni kì í ṣe nǹkan tí kì í ṣe fìyàn kìtàbù rásì o ẹsẹ̀ tí mo mú wá látòrí. ẹ wá dákun níbo là ń lọ táàrọ́ kọ̀ níbo là ń wá táàrọ́ kọ̀ kí là ń wá nú ayé owó ilé ọlá tá a ní torí kí la fi kó jọ ṣebí torí àwọn ọmọ náà ní ipò tá a ní ṣebí torí ká má bàa parun nú ayé ni torí kí la fi ń bímọ torí kí la fi ń kọ́lé ṣebí torí káwọn ọmọ lè jogun ẹni náà ni kí wá láǹfààní ọlá tó ní dandan o gbọ́dọ̀ débẹ̀ tó wá mú ògo ológo ọmọ ọlọ́mọ ìyá oníyá bàbá oníbàbá wọ́n fi bọ́ pè ló ṣẹ́ kó bá yé àwọn kan jẹ́ òfin tún tiẹ̀ ṣe tá ń sọ fún ọ pé tààrọ̀ rẹ bá dáa alẹ́ máa dáa kì í ṣèpè gbogbo àwọn ẹ̀mí tó pátápátá ó máa tẹ̀lé o nítorí pé ìwọ ló fún àwọn ọ̀rọ̀ àwọn àǹjọ̀nú tó ń ṣiṣẹ́ fún ìwọ ló fún wọn jẹ ó ní dandan kí wọ́n dá ìwọ padà sọ́dọ̀ tiẹ̀ náà ó fún ọ láyọ̀ lóòótọ́ ṣùgbọ́n ayọ̀ náà ó padà yọ ẹ́ lẹ́sẹ̀ èsúró ti pàdídà ó lé ajá bàbá ìsáré títí
títí àti gbọ́ ọmọ mẹ́jọ lẹ́ẹ̀kan náà káwọn mẹ́jọ dẹ̀ ya wèrè lẹ́ẹ̀kan náà ó wá di pé wọ́n wá gbélé mọ́ àyẹ̀wò wá dé ayé bá mọ tí bàbá ṣe ohun tí bàbá tó ka tó ṣe o bàbá ìbò ṣe ka gbogbo ìgbésẹ̀ tó gbé tó àwọn ọmọ ògbádùndé ní eléyìí ni wọ́n ṣe ń bá gànàgànà káàkiri ẹ̀gbọ́n yàwó náà ṣerú ẹ̀ tó fẹ́ kiri yóò yá kíákíá wọn náà tètè gbàbẹ̀ lọ kó lọ ṣerú ẹ̀ káwọn ọmọ tiẹ̀ náà rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí pé níta bá ṣe náà la máa gbà orí bẹ́ẹ̀ sùúrù ṣe pàdídà èsúrọ́ pàdídà òun lajà ní tó ṣe tó ń fún láyọ̀ ó padà yọ lẹ́sẹ̀ ó padà sọ di yọ́yọ́yọ́ ó sọ dẹni tí ò nísinmi ta ló sọ fún pé ó nísinmi láyé kò nísinmi láyé bó bá tún dọ̀rùn báwo ló ṣe fẹ́ nísinmi ẹ jáwọ́ ń bẹ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ lọ gbómi lákaná ẹ gbìyànjú ọ̀tẹ̀lẹ̀ tó bá a sí nípa kan nìkan rú. Musa ẹ̀ka ṣòro dákun wá gbà wá lọ́wọ́ ìta. sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan bẹ bóyá lágbára àbọ̀lọ́lá àbáwọn èèyàn tí wọ́n fún àbáwọn tó lè tọ́ aṣọ náà lórí àtijẹ́ tiwọn tí wọ́n jẹ tó bá rí ibi tó bá máa ṣubú sí wọn ní sọ fún ẹ o wàláì tó bá rí pé o fẹ́ ṣubú o fẹ́ nǹkan kan nǹkan tí wọ́n fẹ́ ṣe fún ọ torí àtijẹ́ tiwọn nǹkan tó dá wọn gbélé ọ lọ́wọ́ o bá ṣubú kò kàn mí ń bẹ̀ irú wọn pọ̀ nínú ayé wọn ni oorun nọ́mbà 6 àwí rẹ̀ wọ́n tó bá fẹ́ ṣe nǹkan gbogbo ohun tó bá fẹ́ ṣe máa fi ẹlẹ́dàá rẹ̀ ọlọ́run ọba rẹ̀ máa pè é kó tọ́ ọ sọ́nà òótọ́ àlè ìdágòkè àlè ìdánú ilé ayé rìn àwọn kan ní ó tọ́ wa sọ́nà bó bá fẹ́ rìn ìrànú ayé wọ́n fọ́ ọlọ́run bá lẹ̀ o fa ọlọ́run lápá fọ́ ọlọ́run lẹ́sẹ̀ gbé ọlọ́run mọ́ra kó tàn mọ́lẹ̀ sírìn àjò tá a fẹ́ rìn ká má bàa sí rìn ọjọ́ alẹ́ tèmi àti ó lè dára. ó wá jẹ́ ń jọ́ sí sórí gbogbo èèyàn tó ra mọ́tò tí wọ́n nílé tí wọ́n jẹ́ èèyàn lénìí gbogbo wọn kọ́ tabẹ́ 100 wọn jọ ọ̀pọ̀lọpọ̀ wọn kàn wọn ò balẹ̀ o ẹni tó rìnrìn rẹ̀ gan tó lówó tó wò rẹ̀ gan da ọkàn tiẹ̀ gan ò balẹ̀ ṣùgbọ́n ẹni tó rìnrìn tọ́nà rẹ̀ mọ́ tó fi kówó jọ kọ́rọ̀ jọ ọkàn tiẹ̀ tó ètún balẹ̀ díẹ̀ ṣùgbọ́n sì náà òun náà fọkàn balẹ̀ torí pé inú ayé yóò go straight àwọn tó wá rí tó yẹ pé wọ́n dọ́gbọ́n sí ni ọkàn wọn ò balẹ̀ náà ló fà tó yẹ pé ọ̀rẹ́ lómi yóò láhùn ọ̀rẹ́ lómi àti lè fúnyàn lówó ó dẹ̀ ni kò ní lè fúnyàn ṣé sẹ́jọ́ rẹ̀ òun ló máa ti ń dojú bò sórí ọ̀rẹ́ wa dẹ́ẹ̀dẹ́ mìíràn wọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń dín nílejò fi ń gàgbọ́n tó o bá dúró tí wọ́n ní o máa dúró kése pé wọ́n ní o máa sáré káàkiri má dúró wọ́n ní má dúró má rọ̀ṣẹ̀ má sáré aṣáájú láyé. tòrójú lárí. àìdúró rẹ̀ ṣé kí ni àìfọlọ́mọ balẹ̀ ó padà débi tó ń lọ. ẹlẹ́gbọ̀n má bá dé o má dúró orí fàdúà wáwọn ẹni ọlọ́run òdodo lọ o bá fẹ́ súnmọ́ àwọn èèyàn sọ pé ìwọ ọlọ́run ẹni tí ó fi mí mọ̀nà tí ò ní jẹ́ sọnù ni ó fi mí hàn wọn àní á má gbìyànjú ṣùgbọ́n ìgbìyànjú tó bá gbé tí ó bá kó bá ọmọ ọlọ́mọ àbí ẹni ẹlẹ́ni débi pé ìwọ àbáwọn ọmọ rẹ rò ó dáadáa bí kan ní ẹ̀dá bá ní àdánwò látara rẹ bó o bá ní ìsinmi láyé ò lè ní ìsinmi lọ́rùn ìwọ tó bá ti wá gbìyànjú ẹ̀ tó ti wà lórí ẹ̀ tó wá ń gbọ́ ọ̀rọ̀ mi lọ́wọ́lọ́wọ́ báyìí má tọrọ àforíjì dàpọ̀ padà sílùú nǹkan náà mọ́ àti kọ́ pé kádàrá tiẹ̀ ṣe rí nù báwọn jẹ́ kẹ́ẹ̀dá kun àbẹ́mi kan tọwọ́ rẹ̀ bọ́ mọ́ máa tọrọ àforíjì dàpọ̀ 100 ló ń ṣe tẹ́lẹ̀ máa ṣe 1000 nítorí pé tó o bá ṣe 1000 àforíjì 10 ti 100 ti ẹ̀ ń bẹ̀ 900 tó kù tẹ́ni tó pa ni o tó o bá dẹ̀ ṣiṣẹ́ owó tó o bá ṣiṣẹ́ owó owó rà bẹ́ jẹ́ 10 million tó o bá fi nǹkan bíi 9 million tó o fi ta ọ̀rẹ́ ń bẹ̀ sórí 8 million ń bẹ̀ ẹni tó o ṣe léde tó o bá yẹ ẹ̀jẹ̀ òun ló ní o tí fi tọ́ka sí pé gbogbo ẹ̀dá tó bá báyàn nínú jẹ́ tó pààyàn tó fi sowó àbí tó fi ṣe tó fi gòkè kan tó bá díjọ́ ìgbéra rẹ̀ kìí àmọ̀ gbogbo ohun tó bá kójọ láyé kìí ṣe títí ẹ̀ lọ́rùn ó ṣiṣẹ́ fẹ́ni tó bá ayé rẹ̀ jẹ́ ni wọ́n wá láǹfààní ayé tá a wá tà lọ́rùn ẹ̀wọ̀ ẹgbìnrin ọ̀tẹ̀lẹ̀ tó bá a sí ń pa kan nìkan. yàrá-bí ọba tó la Musa dákun wá gbà wá lọ́wọ́. a ní ìrìjù báyìí lórí ètò yìí ètò wa ẹgbìnrin ọ̀tẹ̀ tè ní yóò kù tó di ọjọ́ mẹ́jọ tẹ́tù mọ́ gbọ́ ọ̀tún ọ̀tún bẹ́ẹ̀ ni fáǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà yín ẹ pè wá sórí àwọn nọ́mbà wa tá a kọ sílẹ̀ yìí +23326087860 +23326087860 +2335019327336 +23501932736 ẹ ṣe àdúpẹ́ o ẹ pè wá kẹ́ WhatsApp wa ẹ̀sọ́ ní tẹ́ ẹ bá fẹ́. orúkọ tèmi ni Taofik Ṣàfihàn Lápàdé ọmọ bíbí ìlú Ìbàdàn ọmọ jẹ́ ilé bàbá tó bí mi lọ́mọ. Hasbunallahu wa yóò kò tó di ọjọ́ mẹ́jọ ó dàbọ̀. Mula wa ni'mal nasir. This is Global Sounds Production. ayẹyẹlẹ o ẹ̀dá ṣòro ènìyàn ṣe gbẹ́kẹ̀lé ẹ̀dá ṣòro. Hasbi Rabbi, Hasbi Rabbi, Hasbi Rabbi. 816 0
047-4799 +234-810-284. tó fún mi ìwọ lágbára. ǹjẹ́ ẹ ti gbọ́ nípa nípa ilé iṣẹ́ kan. ìgbà ọ̀tún ti dé ní ilẹ̀ adúláwọ̀. ohun tẹ́ ń wá lọ ṣòkòtò ń bẹ lápò ṣòkòtò. gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa raṣọ àbáyà jàlábíà bag bàtà lára tútà tó jẹ́ sí pé ìlú Egypt lẹ máa ń lọ. ẹ má dààmú lọ síbẹ̀ mọ́ rárá. ẹ tara ṣàṣà máa bọ̀ wá sí iléeṣẹ́ Kaya TV radio ní ìlú Ghana. Buncheck ni aṣojú ibi tí wọ́n ti ń ta àwọn ọjà yìí ní ilẹ̀ Egypt. iye tẹ́ máa rà ní Egypt náà la máa tà fún yín nílùú Ghana. Oces ni wọ́n máa ń kó wá. Oces náà la máa tà fún yín. láti bá wa dòwò pọ̀ ẹ sẹ́ndì àwọn nọ́mbà yín a máa àdì yín sórí gúrùpù nọ́mbà Egypt. ibẹ̀lẹ̀ ó ti máa rí oríṣiríṣi gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́. yálà aṣọ ni bàtà ni báàgì ni tí ẹ bá ti san owó yín àti owó kílò tí wọ́n máa bá yín fi wọn àwọn ọjà náà pẹ̀lú ògo títọ́ lọ́hùn ọjà yín á tẹ̀ yín lọ́wọ́ láti gba ọjà yín tí ò ní mú nira dání. ẹ tara ṣàṣà máa bọ̀ wá sí iléeṣẹ́ Kaya TV Kaya radio tí wọ́n wà ní Alajo Accra Ghana. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè Buncheck ní ìlú Egypt sí orí +2011-4800-6199 +2011-4800-6199 àbí kẹ́ ẹ pè Kaya TV studio line sórí +2335-0193-2736 +2335-0193-2736 àbí kẹ́ ẹ pàfà Ṣàfihàn sórí +2335-9602-1513 +2335-9602-1513 Ajia Kaya +2335-9528-2533 +2335-9528-2533. adúláwọ̀ ohun tẹ́ ń wá lọ ṣòkòtò ń bẹ lápò ṣòkòtò. gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa raṣọ àbáyà jàlábíà bag bàtà lára tútà tó já sí pé ìlú Egypt lẹ máa ń lọ. ẹ má dààmú lọ síbẹ̀ mọ́ rárá. ẹ tara ṣàṣà máa bọ̀ wá sí iléeṣẹ́ Kaya